Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. Rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o tó bá rí wúra àsọdànù. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tí ẹ̀ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Èmi ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí mi jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní orí ètò yìí ní àwọn kankan tá a gbé dání tí a máa ń ṣe òun náà ni àṣírí ìràwọ̀ ẹ̀dá alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology, and then ẹlẹ́ẹ̀kẹta ó ní nǹkan tí a mọ̀ sí àṣírí nǹkan kéékèèké ewé àti egbò fún àìlera ara wa. Àìsàn ó kéré tóbi Ọlọ́mọ fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn ọ̀tọ̀ ní àrùn, ìgbà méjèèjì wọ́n jọ rìn pọ̀ ní gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ nù ìyàrá kejì tí a wà. Àmọ́ nù yàrá tèmi ẹ rí bí mo ṣe múra ní òní ibi tí ọ̀rọ̀ ti bá wa òun náà ni a ti sọ. Tábà ní kí a máa dúró láti lọ wo ẹ̀wù kí a tó sọ̀rọ̀ náà, ọ̀rọ̀ náà lè lọ ká mọ́ rí pé mọ́. Olófin fà pé ó ní nǹkan kan tí mò ń ṣe lọ́wọ́, so bí ọ̀rọ̀ náà ṣe wá òun náà ni mo sì fẹ́ gbé kalẹ̀ fún gbogbo wa. Kí ni nǹkan tí mo fẹ́ jẹ́ kí a mọ̀ pàápàá jùlọ àwa tá a wà lórí ètò yìí àtàwọn tí wọ́n ti wà lórí ètò yìí tó sì ń bọ̀ lọ́nà. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó mọ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣàlàyé tí a ti ṣe. Kí ni tọ́pìkì tòní tí mo mú wá? Oríṣi nǹkan méjì ni mo fẹ́ ṣàlàyé ẹ̀. Oríṣi nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni à ń pè ní àyẹ̀wò. Kí ni à ń pè ní àyẹ̀wò? Ẹ rí ọ̀rọ̀ àyẹ̀wò tí mo rọra mẹ́nu bà yìí, ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹlòmíràn. Ọ̀rọ̀ àyẹ̀wò tẹ́ ẹ rí tí mo rọra mẹ́nu bà yìí, ó ti dá ilé ẹlòmíì, ó ti dáwó. Ọ̀rọ̀ àyẹ̀wò tẹ́ ẹ rí tí mo rọra ń sọ yìí, ó ti lọ mú àwọn ẹlòmíì tí wọ́n ti hùwà ìbàjẹ́, tí wọ́n ti lọ para wọn, tán ti mú ìyá wọn lájẹ̀ẹ́, tán ti mú ẹ̀gbọ́n wọn lóṣó, tí wọ́n ti mú àbúrò wọn kó ló ń lo ògo àwọn. Ẹ rí àyẹ̀wò, mo máa ń kìlọ̀ kíní kan fún àwọn èèyàn. Kí ni nǹkan náà ni pé bí nǹkan tó bá ti yẹ̀wò tí wọ́n sọ pé nǹkan báyìí báyìí ni, ọ̀rẹ́ wa solution ni kó máa wá.
ẹlòmíì bàjẹ́ débi pé ó ti yẹ̀wò lákọ̀ọ́kọ́ ó tún lọ bẹ́ẹ̀ lòmíì ó kàn sáà ń yẹ̀wò títí tó olúkálùkù wa ń sọ different things fún ẹ wá different things tí wọ́n ń sọ fún tí wọ́n ń ṣàlàyé fún á ti wá da ọpọlọ ẹ̀rú. ẹlòmíì á lọ sọ́dọ̀ ibi tó ti lọ sí àyẹ̀wò wọn á níyẹ̀ ló wà ń di ọ̀rọ̀ ẹ̀ wà á délé wà á mú ìyá lájẹ́. ẹlòmíì lọ ti ṣe àyẹ̀wò débi pé ó ti da àárín ọmọ ìyá méjì ọmọ bàbá méjì ó ti dẹbí rú. ṣé ẹ rí ọ̀rọ̀ àyẹ̀wò lóde òní tá a wà yìí ó gba àkíyèsí pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké tá a wà nídìí iṣẹ́ yìí ó gba àkíyèsí gidi. àwa yẹ nǹkan wò ẹ jẹ́ ká a ṣọ́ra. àwa yẹ nǹkan wò ẹ jẹ́ kí a ṣọ́ra. mo ṣe àpèjúwe kinní kan tó ṣẹlẹ̀ sí mi ní 2016 yes ní 2016 ọ̀rọ̀ náà ń gbà náà mo ṣe iṣẹ́ àṣìjẹ kékeré kan ni nígbà náà tó ní ewé àbámọ̀dá àti ẹyin àgbèjì àwọn ọṣẹ kéékèèké tá a máa ń ṣe nígbà náà. nígbà tí mo ṣe mo ń jẹ nǹkan yẹn tán ọjọ́ kejì nínú gbé mi tó fa tí mo gba abẹ́rẹ́ tí mo gba omi. bàtí dókítà alákọ̀ọ́kọ́ dé tó fẹ́ wá treat mi lé mo ṣe test ó ní typhoid malaria ni wọ́n fún mi ní injection typhoid malaria wọ́n fa omi sí mi lára. gbà tó tún tó bí ọjọ́ kejì inú rẹ̀ tún ṣẹlẹ̀ mo tún ní láti lọ sí hospital àwọn yẹn náà tó test mi wọ́n ní typhoid malaria àti ibà òní àwọn náà tó fún mi ní injection wọ́n tó fa omi sí mi lára omi bíi 8 ṣùgbọ́n tí wọ́n fi mí sílẹ̀ tí mo délé tí wọ́n discharge mi ó tó ọjọ́ kẹta again inú yẹn tún bẹ̀rẹ̀ mo wá decide pé mi ò ní lọ sọ́dọ̀ doctor mọ́ màá lọ sí pharmacy màá lọ explain ara mi. àti mo débẹ̀ mo ṣàlàyé fún wọn nǹkan báyìí ló ṣe mí o nǹkan báyìí ló ṣe mí o báyìí ló ṣe wọ́n ní ọ̀sà ni ẹgbà ògùn ọ̀sà. ṣé ẹni pé ńgbà tí mo débẹ̀ tí mo explain ara mi ni wọ́n tó rí solution. ẹlòmíà dúró lé lórí pé ẹ bá mi wo kíní ìwò nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀. nígbà tó bá dẹ̀ dọ́dọ̀ ẹni tí kò mọ̀ ń pa ẹ̀ tó náà dẹ̀ fẹ́ jẹun tó ní ẹ mówó lẹ̀ tó fi 2000 lẹ̀ fún tó wù lọ tó wù bọ̀ tó wá ń ṣàlàyé fún ẹ pé báyìí ni ká nínú nǹkan bíi 10 tó sọ mẹ́ta ó já náà nínú 3 tó sọ fún ẹ wàá tó dìyẹn mú wàá wá máa gbọ́ different things. ayé òde òní tá a wà àyẹ̀wò ẹ jẹ́ kí a ṣọ́ra nípa yíyẹ nǹkan wò ẹ jẹ́ kí a ṣọ́ra. mo ṣàlàyé iṣẹ́ kan nínú previous video mi kan tí a bá lọ wò dáadáa nípa bí a ṣe máa ń nǹkan tí a máa ń fi sí abẹ́ bẹ́ẹ̀dì wa tí nǹkan bá rú wa lójú nǹkan tí a máa ń fi sí abẹ́ pílò tá a gbòrí lé a lè fi lálàá tá a bá lálàá yẹn ẹ jẹ́ ká ṣèwádìí lọ́dọ̀ àwọn àgbà mo lálàá báyìí nǹkan báyìí ló ń túmọ̀ sí o àmọ́ o lọ síbí wọ́n yẹ̀wò wọn ní yẹ ló wà ní ọ̀rọ̀ ẹ̀ o débi báyìí wọ́n yẹ̀wò wọn ní brọ́dẹ̀ ló wà ní ọ̀rọ̀ ẹ̀ o délẹ̀ kẹta wọ́n ní lọ bèrè lọ́wọ́ ìyá rẹ̀ kí ni nǹkan tó gbogbo nǹkan yìí ó máa ń da ìgbésí ayé ẹ̀ dàrú ni. tí èèyàn bá wá mi wálé tó bá lóun fẹ́ ṣe àyẹ̀wò èmi ò tijú láti sọ go straight to the point kí ni nǹkan tó ń ṣe ẹ́ kí ṣe pé mò ń sọ pé yíyẹ nǹkan wò dà o ẹ má sì mí gbọ́ o àmọ́ àwa ọmọ òde òní tá a wà ń tà àwọn nǹkan tẹ́lòmíì ò mọ̀ ni ó sọ pé òun mọ̀ nǹkan tí ẹlòmíì tí kò mọ̀ òun ló máa sọ pé òun mọ̀. ìwọ aláìmọ̀ kan tó sọ̀rọ̀ fún ẹ tó tìtorí ẹ̀ tó take action tó tìtorí ẹ̀ tó léyàwó ẹ̀ jáde kó lé tó tìtorí ẹ̀ tó lé tó mú yẹ lájẹ́ ẹlòmíì á tẹ̀ sọ pé òun lọ sí ìwádìí pé sí obìnrin tó ń fẹ́ so dáa wọ́n sọ fún kó dáa nígbà tó dénú ilé ó ń rí pírọ́blẹ́mù ó wá padà lọ sọ́dọ̀ ẹlòmíì wọn lóbìnrin yẹn ò dáa ni àwọn ọdẹ tí wọ́wọ́ mi kan wọ́n ní obìnrin yẹn wọ́n lóbìnrin yẹn wọ́n ló dáa. ṣé rí ẹ jẹ́ kí n kọ iná kíní kan ọ̀nà méjì tí ọkàn mi máa ń balẹ̀ tí mo bá báyàn fi wo nǹkan wò ọ̀nà méjì kan wà tó yẹ pé tí ọkàn máa ń balẹ̀
tí mo bá báyàn fi yẹ nǹkan wò màá kọ́ yín ní ọ̀nà méjèèjì ń sìn ọ̀nà méjèèjì yẹn màá kọ́ yín. Ṣé rí ọ̀nà àkọ́kọ́ ń bẹ tí nǹkan bá rí bó ṣe rí tí nǹkan bá ti dàrú pé bóyá nǹkan báyìí ni o ṣé rí ìgbà míì wà ẹ má jẹ́ kí n parọ́ fún yín ayé kankan ò ráyè tiẹ̀ ìgbà míì wà àjẹ́ kankan ò ráyè tiẹ̀ ìgbà míì wà ẹlúkálùkù ń sa tiẹ̀ ńlẹ̀lẹ̀ ni olúkálùkù ń sa tiẹ̀ ni. Tí a bá ní problem kan bóyá kò yé wa a dẹ̀ fẹ́ sọ fún yín Ọlọ́run nìkan la fẹ́ sọ fún ọ̀nà tí a máa ń gbà wò ó ní ìlànà ti Christian tí ẹ bá wà nípò pé ẹ ti ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin tàbọ́kùnrin ẹ jẹ́ ká lọ wẹ̀ ọ̀nà bí wọ́n ṣe máa ń wẹ̀ jánábà náà wà nù Bible wọ́n ṣe máa ń wẹ̀ ìwẹ̀ táwọn fi ń fọ ara mọ́ lẹ́yìn ìbálòpọ̀ ó wà nù Bible ẹ lọ wò ó ẹ lọ kà á ó wà níbẹ̀ ẹ jẹ́ ká wẹ̀ ká fi omi ìwẹ̀ spiritual bath pé a wẹ̀ ìwẹ̀ jánábà ó yàtọ̀ sí ká mú ọṣẹ ká fi wẹ̀ o Islamically máa ń mẹ́nu bà á tí mo bá ti débi tí a ṣe máa ń sọ nínú ti ìlànà ti Islam náà ó máa yé wa lẹ́yìn tá a bá ti ṣe ìwẹ̀ yìí tán ẹ jẹ́ ká gbé Bible ẹ jẹ́ kí Bible ká pa Bible dé kó wà ní normal direction kó má wà ní upside down o pé a kọ upside down sí wa kó wà normal direction ẹ wá jẹ́ ká ṣe àdúrà wá sí wa pé kí Ọlọ́run gbogbo nǹkan tí ò bá lè máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ tí kò yẹ tó dojúrú kí Ọlọ́run kó wá tọ́ ẹ sọ́nà ìyẹn ní òní lẹ́yìn tá a bá ti sọ yẹn tán ẹ jẹ́ ká wá bí igi tẹ́rẹ̀ kan ẹ jẹ́ ká kíbọ̀ àárín Bible yẹn ká kíbọ̀ kó kanlẹ̀ tó bá ti wá kanlẹ̀ ẹ jẹ́ ká ṣí ṣé wá rí ibi tí ṣé wá wà lélẹ́yìí tá a bá ti ṣí point la fẹ́ máa mú tá a bá ti ṣí ibẹ̀ ẹ jẹ́ ká kà á ṣe rí ibi ẹ̀gbẹ́ tá a bá kọ́ kà ṣe àmọ́ pé ní wọ́n tò Bible ní nọ́mbà ní ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ kejì sọ̀rọ̀ mi ti yé ṣe rí ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ kà ẹ jẹ́ ká kà á bóyá nígbà tá a ṣí o bóyá orí 10 ló dé o ẹ jẹ́ á mú nọ́mbà bíi mẹ́ta ń bẹ̀ bóyá 10 ni o 11 12 ẹ jẹ́ ká kà á ní ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀gbẹ́ ní ẹ̀mọ̀kọ́ tá a bá ṣí Bible sí méjì ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kà á láti bóyá 10 ní nọ́mbà bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ní nọ́mbà tó bá ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká ẹ ṣàjà mú nọ́mbà mẹ́ta ká kà á ẹ̀gbẹ́ bíbá yìí náà ìyẹn nísàlẹ̀ pátápátá kì í ṣe ẹ mọ̀ pé ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ kó sí òkè láti mú ẹ̀gbẹ́ lẹ́ẹ̀kejì ìsàlẹ̀ ẹ jẹ́ ká mú nọ́mbà mẹ́ta ń bẹ̀ náà ká kà á nǹkan tí ó bá ń sọ ó ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ nǹkan tí ó bá ń sọ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tá a ti lò dáadáa ni nǹkan tí mo ti lò dáadáa òun ni mo ń sọ̀rọ̀ nípa yìí tí ó bá wá jẹ́ pé nǹkan tí ó ń sọ ní ẹ̀gbẹ́ bíbà àti ẹ̀gbẹ́ bíbà yìí tí kò bá wá jọra wọn ẹ wá jẹ́ ká ka gbogbo ẹsẹ̀ Bible yẹn láti òkè délẹ̀ ká tún kà kejì ẹ wá jẹ́ ká máa di pọ́ìntì mú nǹkan tí ó bá ń sọ òun ni ó ń túmọ̀ sí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa ọ̀nà àkọ́kọ́ nìyẹn lọ́nà ẹlẹ́ẹ̀kejì Islamically ẹ jẹ́ ká ṣe tó bá yẹ pa wà ní gbogbo mùsùlùmí náà kò sí mùsùlùmí tó ń kírun tí kò ní wà ní ipò ìmọ́ra ìbálòpọ̀ ní gbogbo ìgbà tí as a Muslim tó bá ti ní sex ìwẹ̀ jánábà wọ́n á wẹ̀ kó tó di pé wọ́n gbé Quran tàbí wọ́n kírun ẹ jẹ́ ká ṣe àlùwàlá tá bá ti ṣe àlùwàlá ẹ jẹ́ ká ṣe àdúrà bóyá kálàmù la máa mú dání bóyá igi kan ni o ẹ jẹ́ ká ṣàdúrà sí dáadáa tá bá ti ṣàdúrà ẹ jẹ́ ká kíbọ̀ àárín Quran yẹn ẹ jẹ́ ká ṣí tá bá ti ṣí tó bá yẹ pé àwa tí a mọ Quran òní Lárúbáwá kà ẹ jẹ́ ká mú tó ní Yorùbá tó bá yẹ pé àwa tá a mọ Quran òní Yorùbá kà ní ẹ jẹ́ ká ka ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ tó wà ní òkè bí tá a ṣí ẹ jẹ́ ká kà ẹsẹ̀ lẹ́ẹ̀kejì nsàlẹ̀ ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ẹsẹ̀ lẹ́ẹ̀kẹrin tó bá dé wù ẹ jẹ́ ká ka gbogbo ẹ wá jẹ́ ká mú àwọn pọ́ìntì kan tí Ọlọ́run sọ ń bẹ̀ nǹkan tó ń sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwa tí a dà níyàn ni bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwa tí a dà níyàn yẹn solution ó wá kù sọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀pọ̀ àfà ọ̀pọ̀ wòlíì ọ̀pọ̀ babaláwo ẹlòmíì lè má ráàyè má jẹ́ kí n parọ́ fún ẹ ráàyè àti máa jókòó pé fún 1000 naira lẹ̀ jẹ́ ká bá a ṣe àyẹ̀wò ṣé rí àyẹ̀wò èmi ò sọ pé àyẹ̀wò dá nǹkan tó lúkálùkù bá mọ̀
òun ló máa fi máa jẹ́rìí ara ẹ̀. Gbogbo àyẹ̀wò kọ́ ni ó wà accurate, gbogbo àyẹ̀wò nǹkan ni ó wà accurate. Bẹ́ẹ̀ ni nǹkan tó tún wà accurate jù, mo ti ṣàlàyé ẹ̀ nú àwọn ìmọ̀ numerology wa tá à ń ṣe, òun náà ni ìmọ̀ nọ́mbà. Ìmọ̀ nọ́mbà òkè ń sìn ọmọ mi o, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o, nǹkan báyìí ni kò ṣọ́ra fún o, nǹkan báyìí o, àwọn yẹn wà accurate. A lè sọ pé bóyá bíi 95%, but ká wo nǹkan míì tó tún yàtọ̀ sí yẹn. Tẹ́lẹ̀ mi bá sọ pé lẹ́yìn, ẹlòmíì á sọ pé bẹ́ẹ̀ kọ́, ẹlòmíì á sọ pé lẹ́yìn, ẹlòmíì gbogbo ẹni tí wọ́n bá ń sọ orí eléyìí fún, inú ẹ̀ àti pòpọ̀, inú ẹ̀ àti pòpọ̀, kò ní méjì tí o máa ṣe ń bẹ̀. Ẹ wá léyìí tí mo mú wá fún wa lẹ́nu náà bí a ṣe máa ń lo Bible tàbí Quran láti fi ṣe ìwádìí kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ilé ayé wa. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà ní èdè èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mí àtúmọ̀ mọ́ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá, ó dàbọ̀.